ọmọ ọlọ́jọ́ ìbí Mrs. Abosede Olayinka Abeni ẹ máa jó ẹ máa yọ̀ happy birthday to you. ọlọ́jọ́ bí ẹni ẹ á ṣe púpọ̀ ẹ̀sọ́ máa tó ìjọ ní ìmọ̀. gbogbo ọjọ́ ló dára níwájú Olúwa o ṣùgbọ́n ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù keje ọdọọdún ìyẹn 25th July yàtọ̀ gédéǹgbé nítorí pé ọjọ́ yẹn gangan ni wọ́n bí Mrs. Abosede Olayinka Abeni ọ̀rẹ́ Risikat Ayọ̀kẹ́ ọ̀rẹ́ Rukayat Asabi abiwa pẹ̀lẹ́ bí orí adẹ́tù the CEO Sembos Party Need ẹ̀yìn tún ni ìyálọ́jà ìfẹsowápọ̀ gbajúmọ̀ Fedma Queen Plaza tó wà ní Lagos Island akínkù oríire ọjọ́ bímọ ẹ pẹ́ bí mo pẹ́ ṣe pẹ́ ẹ dàgbà bí ara òrọ̀ bó tilẹ̀ wù kẹ́ ẹ pẹ́ láyé tó ẹ ò ní mọ sàárẹ̀ ọmọ o amina kun fayekun Abosede Olayinka Abeni ọmọ Isagamu nìyí ẹ̀yin lọ́mọ Ìṣàgá olómù ọmọ ìmọ̀lẹ̀ tí kì í jọ̀gẹ̀dẹ̀ àgbààgbà ọmọ àfẹlẹ̀jà ọmọ ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ àṣàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni tí ò róbìnrin rí ọmọ agbúrò ilẹ̀kùn má ta kìjì ọmọ ọlọ́nà ọ̀la ọmọ onílé owó tó tilẹ̀kùn ẹgbẹ̀rún ọ̀kẹ́ tó gbé ńláńlá owó pamọ́ ṣìkì owó ṣìkì ọmọ ṣìkìṣìkì máa mi owó dé ayasẹ̀ mi wà tó yè gbé ọmọ nílùú ẹ̀pẹ́ alárò ògúnmọ́dẹ́dẹ́ ẹ̀pẹ́ oníkùránì ẹ̀pẹ́ ẹlẹ́ja tútù ọmọ ẹni kúkúrú lọ́sàn-án ọmọ agùngbọ̀rọ̀gbọ̀rọ̀ bódòru ọmọ apẹjafẹ́jajẹ ọmọ alágbàlá kan rékéréké ọmọ alágbàlá kan rékèrèké ẹrú ń gbà ọmọ ń gbà wọn ní ká má gbà ń lé tiyín mọ́ nítorí pé ọmọ ọba kan kì í ṣe bí ẹrú nílé baba tó bí yín lọ́mọ ọmọ arówó rẹ̀ ẹrú má rówó rẹ̀ kọ torí pé ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í síyàn ọlọ́jọ́ ìbí ó ṣe tọdún yìí pẹ̀lú ayọ̀ àtàláfíà ẹ ṣe tẹ̀mí ìtòwó tọmọ tọkọta ìkú baálé ọ̀rọ̀ ìgbà ọdún kan ni ẹni tó ní ká máa kí yín ni Alhaja Risikat Ayilara ìyálàjẹ Olúwọlé Ọba Market Lagos Island.